Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Owó tiẹ̀ kó jẹ́ kó ń pa ti tòun. Ìyẹn ta ló ṣe interview yẹn? Ó wà lórí. No, mo mí pé ta ni ó sọ̀rọ̀ yẹn? Màmá Mohbad. Màmá tó bí Mohbad. Yeah. Ó wá ní ta ni ti gbowó tiẹ̀. Ó ní bàbá Mohbad sọ pé ṣebí màmá Mohbad ti gba owó tiẹ̀ kó jẹ́ kóun náà gba owó ti tòun. Èmi ò tiẹ̀ gbọ́ yẹn. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé QHRADIO. Yes sir. Ọ̀dọ̀ ẹ nífẹ̀ẹ́ bàbá Mohbad. Gan. Tí ẹnìkan lẹ̀ ń gbọ́ gbọ́ táwọn tó kù. Rárá tó tiẹ̀ ṣẹlẹ̀ ni pé a fẹ́ gbọ́ ti everybody àwọn nìkan náà yọjú ni. Ṣé ẹ get sir? Àwọn tó kù náà sọ̀rọ̀ lórí afẹ́fẹ́. Ṣé ẹ mọ̀ pé ẹ̀kọ́ bí ara sí fèsì ti bàbá Mohbad nìkan ti mọ orú èèyàn tó jẹ́ láti bẹ̀rẹ̀. Sà kí lẹ fẹ́ fàyọ sà? Nǹkan tí mo fẹ́ fàyọ ni pé kò sí any sign láti bẹ̀rẹ̀ pé bàbá yìí ó ń wá ìdájọ́ òdodo fún ọmọ ẹ̀. Kí lẹ rí sà? Owó ló wá wá. Ẹ̀yin náà ẹ wò irú ọ̀rọ̀ tí màmá Mohbad sọ pé kó jẹ́ kóun gba owó tòun. Ẹ wo gba àwọn nǹkan tí bàbá yìí ti ṣe nípa ọmọ ẹ̀. Ìgbà tó fẹ́ ṣe DNA tó lóun fẹ́ ṣe DNA pé ó lóun ò béèrè DNA ó ní Nàìjíríà ló béèrè lóòótọ́. Ṣùgbọ́n àwọn Nàìjíríà wọ́n dá owó, wọ́n create GoFundMe, wọ́n create access account láti wá ìdájọ́ òdodo fọ́mọ ẹ̀. Ṣé náà ń bẹ bàbá yìí nípa DNA? Àwọn kan nínú àwọn tó ń sọ́pọ́ọ̀tì bàbá ló tún lọ sanwó DNA ní àpò ara wọn. Ṣé tó bá jẹ́ pé lóòótọ́ ni bàbá yẹn wá ìdájọ́ òdodo, ṣó yẹ kán túnṣe máa bẹ́ẹ̀ kán máa push ẹ̀ láti ṣe DNA? Ìyẹn ìkíní. Ẹ wo ìgbà tán ní pé dàrúsà ẹ̀ bá mu. Àti ẹ̀ mọ̀ pé nǹkan tó ń pè ní ẹ̀bámu gbà yẹn kò ń ṣe ẹ̀bámu rárá. Torí nígbà tí result autopsy kọ́kọ́ jáde, wọ́n ní nǹkan tó wà affect result wọn ni pé wọn ẹ̀bámu Mohbad rárá. Mi ò mọ nǹkan táwọn kan tún ṣì ń kégbe fún pé dàrúsà ẹ̀bámu ọ̀wádùúrà ẹ̀bámu. Ìgbà tó fẹ́ ṣe ti ẹ̀bámu yẹn náà tó fẹ́ fọlọ́pàá gbé wọn. Àwọn tó ń sọ́pọ̀tì bàbá wọ́n ní láti fi owó bẹ bàbá ní kó tó lọ sí police station láti sọ́pọ̀tì kíni environment yẹn gbà yẹn. Ṣé èèyàn tó ń wá ìdájọ́ òdodo nìyẹn? Brother mi nínú ẹ máa continue sir. Nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta bàbá ìyá àtìyàwó tá lẹ́rù pé bóyá ó ṣe dáadáa jù náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Tó ṣe dáadáa jù àwọn méjì tẹ́ kọ́kọ́ dárúkọ yẹn ṣe dáadáa ìyàwó àti ìyá. ọ̀rọ̀ yìí mo gbádùn yẹn máa bọ̀rọ̀ yín bọ̀ sá. ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. Kò dìgbà tí èèyàn bá tó wá pariwo lórí afẹ́fẹ́ bó ń wá ìdájọ́ ló ń wá ìdájọ́. Gbogbo àwọn méjì tó kù tẹ́ dárúkọ yìí kò sígbà tán pé wọ́n sí àgọ́ ọlọ́pàá láti wá sọ nǹkan tán mọ̀ nípa ikú tó pa ọmọ tàbí ọkọ wọn tí wọn ò dá àwọn ọlọ́pàá lóhùn. Wọn wà kí n lọ ọdẹ jẹ́ sọ pé yẹ yín Wùmí ò kí n lọ o. Ibi tí bàbá ti mọ ọ̀rọ̀ lọ Wùmí ò lọ police station. Tẹ́ bá mọ̀ láti bẹ̀rẹ̀ àwọn ọlọ́pàá gan wọ́n sọ pé Wùmí ti wá more than 6 times kan ti interrogate ẹ̀. Ń bọ̀ ẹjọ́ sà mo gbádùn ọ̀rọ̀ tẹ́ ń sọ ṣe rí mo fẹ́ ká. Wùmí ti wá more than 6 times. Mo fẹ́ ká understand kinní kan irú àwọn èèyàn bíi brother mi a ti máa ń retí irú wọn tí wọn kì í wá. Ṣé rí tó wà lọ́kàn wọn ẹ jẹ́ ká sọ gbogbo tó wà lọ́kàn wọn. Mo gbádùn yín sà. Wọ́n ní Wùmí ti wá more than 6 times. Torí kan tẹ́ ṣe rò pé Wùmí ò wá ìdájọ́ nítorí pé kò wá sí irú ọ̀dọ̀ yín. No rárá kò tiẹ̀ ṣe yẹn ná èyí tó ṣẹlẹ̀ ni pé ṣé ẹ mọ̀ pé ṣé ẹ gbọ́ program wa lè láti bẹ̀ ṣé ẹ gbọ́ pa sọ pé ibi tọ́rọ̀ dé dúró ìkan lọ sí Mohbad ṣé ẹ gbọ́. Yà mo gbọ́. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé ariwo tí Wùmí ń pa from beginning tiẹ̀ ni pé kan lọ sí Mohbad. Kò ń ṣariwo tó ń pa láti bẹ̀rẹ̀ nìyẹn nígbà tí àwọn ìjọba tó ti ṣe autopsy àti toxicology tiwọn wọ́n dẹ̀ sọ reason tí wọ́n sì rí good result
wọ́n nítorí pé wọ́n ẹ̀báàmù Mohbad ni wọ́n ṣe rí good result wọ́n ló affect the result wọn. Okay. So tó bá lọ sí Mohbad ìyẹn ò mí pé wọ́n ò ní rí ìdájọ́ mọ́ ìyẹn ò mí pé wọ́n ò ní máa àwọn èèyàn ò ní máa jà fún justice for Mohbad mọ́. Ẹ wo bá ti Michael Jackson immediately náà lọ sí tó tó sentence doctor tó wá gun lábẹ́rẹ́ it's over 2 years. Okay. wípé sí èèyàn ò mí pé wọn ò ní pé kò sí ìdájọ́ mọ́. Now sir, sir. ẹ̀yin náà ti bring àwọn example kan sí wípé wọ́n sí èèyàn ò mí pé kò ní sí ìdájọ́ òdodo. Now sir, kí ni nǹkan tẹ́ rò pé ó lè jẹ́ way forward níbi tí nǹkan dídúró yìí ká lè cut ọ̀rọ̀ yẹn short. Way forward ṣe rí láti bẹ̀rẹ̀ àwọn agbẹnusọ àwọn tí nǹkan ò kàn tó sọra wọn di analysis lórí social media tó sọra wọn di private investigator àwọn ló da gbogbo ọ̀rọ̀ irú. Àwọn tó ń lọ sí inquest tó jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan tó máa sọ ní inquest tó ń bá dé especially lórí TikTok tó ń bá dórí TikTok ọ̀tọ̀ ní nǹkan tó máa sọ. Kí lẹ rò pé ó lè jẹ́ way forward lọ́dọ̀ tí. Way forward àwọn Nigerian police they are one of the best in Africa. Okay. Lórí sọ pé ní Nigeria. Okay. But in Africa. Okay. They are one of the best in Africa. Okay. Ẹ jẹ́ ká fi kíní sílẹ̀ fún àwọn tó ń ṣèwádìí ikú Mohbad ẹ jẹ́ ká fi ilẹ̀ sí wọn lọ́wọ́. All right. Okay, àwọn ọlọ́pàá nígbà tó wọ́n kọ́ jáde wọ́n láwọn ti interrogate more than 26 people. Àwa tá a wà lórí social media èèyàn mélòó la interrogate inú wọn. Èèyàn mélòó. Okay. And ṣe rí ibi tọ́rọ̀ yìí dé dúró yìí àwọn tó wà lórí social media wọ́n ti dàrú torí kò ń ṣe bó ṣe rí ní láti bẹ̀rẹ̀. Àwọn tó wà lórí social media wọ́n ní láti sit back. Àwọn òde àwọn ilé ìfẹ́ ẹgbẹ́ social media ilé ìfilẹ̀ tí wọ́n torí èèyàn mọ ibi tó ń gbé. Wọ́n fún àwọn tó ń àwọn ìjọba àwọn tó ń yàn láti investigate case. Ẹ jọ sá ṣé ẹni sọ̀rọ̀ wọ́n yí mọ́ lágbájá wọ́n yí mọ́ tàmọ̀dùn. Okay. Tí Mohbad gangan kí ni Mohbad is incoming artist kí ló fẹ́ ṣe fún ìjọba kí ni ìjọba fẹ́ gbà lọ́wọ́ Mohbad kí náà jọ dàpọ̀ tíjọba fi fẹ́ disrupt investigation Mohbad kò yé mi. Wùmí tá ń pariwo yìí ta ni Wùmí gan nínú ayé ọmọ ta ni tó jẹ́ pé òun ló máa ra adájọ́ òun ló máa ra ọ̀gá ọlọ́pàá òun ló máa rà wọ́n l'Àbújá òun ló máa rà wọ́n l'Èkó. Ṣé ní first impression tó ń fún àwọn èèyàn yìí ó ti pọ̀ jù nípa Ọmọwùmí. Okay. So ibi tí mo kàn lè dá bàbá Mohbad ni pé nígbà tó ti gbọ́rọ̀ ọmọ ẹ̀ wá sórí afẹ́fẹ́ àti nígbà tó ti sọ pé nípa DNA wípé nǹkan tí Nàìjíríà bá ti béèrè ló máa bá wọn ṣe. Nàìjíríà kan ló bá bí ọmọ. Nàìjíríà even most of Nigeria 98% wọn ọmọ Mohbad nígbà tó wà láyé láwọn tó wá ń pariwo lórí social media yìí. Okay, 11 minutes. Mo mọ̀ fi yé sílẹ̀ kíkẹ́ lè sọ tó wà bọ̀ mo ní pé a ti wo 11 minutes plus báyìí àwọn èèyàn ṣètò wà lórí ilẹ̀. I really appreciate you. I really appreciate you. Mo fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan. All right, sir. Àtúnṣe náà ṣe wà. All right, sir. QHRADIO. All right, sir. Tó bá ní nǹkan tẹ́ ẹ lè ṣe. Okay. Torí tó bá ní kán béèrè lọ́wọ́ mi á sọ pé ẹ wà bias. Okay. Rédíò yín international radio ni wọ́n ń gbọ́ ní gbogbo àgbáyé. Okay. Ó yẹ kẹ́ gbọ́ tí ọ̀tún. Ibi tí mo fẹ́ parí ọ̀rọ̀ sí nìyẹn ẹjọ́ sẹ́yìn àti Wùmí máa ń sọ̀rọ̀. Èmi àti Wùmí ò ń sọ̀rọ̀. Ṣé ẹ mọ̀ tó lè bá sọ̀rọ̀? Mo lè bá yín ṣiṣẹ́ yẹn. Ẹ má bí ṣe pé ẹ ti launch ẹ ti. Èmi àti Wùmí ò sọ̀rọ̀ rẹ̀. Ṣé pé a ti sọ lórí ètò báyìí inú mi á dùn kẹ́ bá mi wá ẹni tí ó lè pe Wùmí ká bá Wùmí sọ̀rọ̀.
kẹ́kẹ́ ẹ̀ gbọ́ tẹnu gbogbo wọn fún àdúrà. tó bá lè ṣe rí tó bá jẹ́ pé ẹ ní àwọn tẹ́ ẹ lè bá sọ̀rọ̀ tí wọ́n lè kẹ́ connect wọn pẹ̀lú wa ẹ sọ fún wọn pé a ready láti bá wọn sọ̀rọ̀. Yeah, QHRADIO, that's only way forward. Ó ti tán. Rédíò ti yín. But ẹ má gbàgbé sà mo máa retí kọ́ọ̀lù yín padà ẹ bá mi ṣiṣẹ́ yẹn ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀ tẹ́ ẹ bá lè ṣe. ẹ jẹ́ kí n fún àwọn tó fẹ́ sọ̀rọ̀ náà tó fẹ́ wá sókè tó fẹ́. ẹ ṣé gan ni sà ẹ ṣé gan ni sà. ṣe rí ẹ̀yin tẹ́ ẹ wà ní orí ìlà mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká ro kinní kan ayé gbẹ̀ngbẹ̀ irú àwọn èèyàn báyìí àti wọn àwọn ti pẹ́ bó ṣe bẹ̀rẹ̀ làwọn èèyàn ti sọ pé àwọn èèyàn wù mí rè àwọn èèyàn wù mí rè. ẹ ṣe àwọn èèyàn mi ò kì í ṣe yẹn. ṣùgbọ́n a ti máa ń sọ ti pẹ́ pé anybody ló lè wọlé sórí ètò kó ní kálukú dẹ̀ sọ nǹkan tó wà lọ́kàn yìí. bàbá Mohbad kọ́ ló ní QHRADIO. bàbá Mohbad kọ́ ló ní rédíò so ìgbà tọ́rọ̀ tó bàbá Mohbad ló fi àyè ọ̀rọ̀ sílẹ̀ báyìí. tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bàbá dúró sórí justice nìkan àwọn èèyàn rò pé àwọn náà ní rédíò. àwọn èèyàn bẹ́ẹ̀ sì bá wọlé àwọn èèyàn àdúró bá wọlé ká pè wọlé. kódà káwọn èèyàn Naira Marley wọlé. kán wọlé. kó ní ẹgbọ́n tẹ́lẹ̀ sọ́sìn wọ́n ní tí wọ́n bá ní káwọn béèrè káwọn sọ̀rọ̀ wọ́n ní lójú táwọn our bias ṣe ẹ̀kú wọn láwọn bias wọ́n ní lójú ti táwọn opinion tí wọ́n nìyẹn. ẹni ẹ̀bọ̀ mi ìròpọ̀ tó balẹ̀ ọ̀túnba náà ń sọ bọ̀ mi ìròpọ̀ tó balẹ̀ nìyẹn mi ìròpọ̀ tó balẹ̀ nìyẹn ó dàbí pé bóyá ó fẹ́ ohun ọjọ́ra ni because hello. ẹ káàsì sà. ẹ pẹ̀lẹ́ sá wa pé tó. àwa nìyẹn sà ẹ káàbọ̀ sórí ètò sà. ẹ kú gbìyànjú Mr. Kabiru lọ sọ̀rọ̀ láti. Mr. Kabiru láti Canada. bẹ́ẹ̀ ni a kó àsìkò sá. ẹ ṣeun sà ẹ bá wa dá sí ọ̀rọ̀ ló wà nílé sá o. ìsàtọ̀ ọ̀rọ̀ tí ẹ gbé wá lónìí ọ̀rọ̀ tó dáa ni Ọlọ́run ẹ bá mi kí bọ̀dá tó wà ní stúdíò mo kí ọ pọ̀. ayé gbẹ̀ngbẹ̀ àti díje bá jẹ́. Ọlọ́run ó jẹ́ kí bẹ́ẹ̀ ni ẹ bá mi kí ayé gbẹ̀ngbẹ̀ àti díje bá jẹ́ Ọlọ́run jẹ́ ká rí ẹgbẹ́ àdájẹ́. Yes sir. ọ̀rọ̀ tẹ gbé wá lónìí ọ̀rọ̀ tó dáa ni mo sì inú mi dùn pé platform yìí ẹ ṣì kalẹ̀ fún gbogbo èèyàn láti express mind wọn ó kàn jẹ́ wípé àwa Yorùbá àbòsí wà níbi ọ̀rọ̀ wa ibi tí màá ti gbé ẹni tó sọ̀rọ̀ láti yìí mi ò wá láti takò anybody. ẹ kàn fẹ́ sọ opinion tí yín ni. bẹ́ẹ̀ ni opinion tèmi tẹ́ wà lórí TikTok dáadáa ẹ mọ̀ pé ohun yẹn ohun tá a máa ń gbọ́ lódì kejì ni. ok èmi ò ń gbọ́ TikTok àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ohun tá a máa ń gbọ́ lódì kejì ni pọ̀ ìjókòó àbòsí ibi tó lọ́hùn sí èèyàn wà ń bẹ̀. ok ta ni yóò wà ṣé mo put forward sí ẹni tó sọ̀rọ̀ tán yìí tó bá jẹ́ kó lẹ́bí tọmọ rẹ̀ kú àbí tí àbúrò rẹ̀ kú tó sì níyàwó tíyàwó sì wà nù ilé ta ni wọ́n kọ́kọ́ bi pé báwo lè kú ṣe ṣẹlẹ̀. kí ló dé tí ẹgbẹ́ ẹni tó bá fọ́ àtúntò ní láìfọ̀ rẹ̀ wọ́n gbé bàbá kalẹ̀ wọ́n gbé ìyá Mohbad kalẹ̀ wọ́n gbé Wùmí kalẹ̀ tó jẹ́ ìyàwó ẹni tó ń mọ tó ń ṣe tó lóye tó sì wà tó sì jẹ́ kó tọ́ èèyàn olóòótọ́ ni yóò wá sọ fún mi pé àwọn méjèèjì ìyàwó ìyá Mohbad àti Wùmí pé wọ́n wájú sí ju bàbá lọ. ẹ máa rántí ọ̀rọ̀ tí mo sọ tẹ́lẹ̀. wọn wá rí àwọn méjì ò wá rí. mo ti sọ orí tẹ́lẹ̀ pé àwọn méjèèjì yóò wá justice wọ́n fẹ́ jẹ́ kó gbogbo ẹ̀ die down ní kó live normal life wọn ni wọ́n sì ti ń live normal life wọn gbogbo tó wá ṣẹlẹ̀ yìí náà n tó jẹ́ ká débi tá a dé yìí náà kò ju bàbá tí irú àwa yìí ń tẹ̀lé tí ó sì ń ṣe àwọn nǹkan tó ń tí ò dùn mọ́ wa nú torí tó giri ò bá lanu aláǹgbá ò lè wọ bẹ́ẹ̀. àbọ̀ aláǹgbá ti wọlé ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ dídé bá àwọn aláǹgbá olórí pupa àtàwọn tí ó dúdú gbogbo wọn ti wọlé ọ̀rẹ́dí báyìí. kéjò gan mọ̀ tẹ̀lá pa kí ejò gan mọ̀ wọlé báyìí sínú ògiri gan. bẹ́ẹ̀ ni tẹ́ bá rántí ọ̀rọ̀ tí mo sọ fún yàrá Aláàjì mo ní gbogbo tó ṣẹlẹ̀ yìí bàbá ẹ kó jẹ́ bí umbrella fún Justice For Mohbad rẹ̀ òyìn tó fi sapá kan bàbá tó fi sapá kan ló fa gbogbo iṣu yìí. bẹ́ẹ̀ ni o so àwọn up àwọn the other side àwọn náà wà on top báyìí àwọn náà wà lókè báyìí o ẹ sọ bẹ́ẹ̀ ni àwọn náà wà lókè báyìí o. gbogbo tó ń ṣẹlẹ̀ yìí
gbogbo tó ń ṣẹlẹ̀ yìí láàrin ara wa àwọn kan jòkó ni wọ́n jẹ́ bí observant tẹ́ bá ti wọ platform wọn wọ́n ń ṣe ẹlẹ́yà ara wọn ni ẹlẹ́yà ara wọn náà ń ṣe so bàbá ni màá dẹ́ kò sí lọ́wọ́ ẹ̀ tó jàmọ̀lá tí ò sanwó. bẹ́ẹ̀ ni bàbá ni màá dẹ́bi yìí.